ègbé ni fún yín ẹ̀yin tẹ́ ẹ níjọba Buhari ló dáa jùlọ Nàìjíríà. Kò sẹ́nìkan tó gbọ́rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ Abdullahi Ganduje sọ tí kì í ṣe pépè gidi ni wọ́n ń wọ̀n tí wọ́n sì torí tiẹ̀ ṣe pépè. Ègbé ni fẹ́nikẹ́ni tó bá sọ pé ìjọba Buhari ṣe dáadáa fáwọn ọmọ Nàìjíríà. Ọ̀rọ̀ burúkú ni Ganduje náà sọ àbí ńgbà tó ní látìgbà tí wọ́n ti ń ṣèjọba ní Nàìjíríà yìí kò sọ lórí ìjọba kan tó dára tó Buhari tàbí tó ṣohun mèremère tí Buhari ṣe fún Nàìjíríà. Kí ló lè farú ọ̀rọ̀ àkúrí bẹ́ẹ̀ lẹ́nu gómìnà? Kò sóhun méjì tó lè jẹ́ kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu tòun náà ju pé nígbà tó gba rìbá tó gbowó ẹ̀yìn tí wọ́n kó dọ́là fún tó sì ń kó sínú agbádá tí wọ́n sì ya fídíò ẹ̀ tí wọ́n gbé sáyé tí gbogbo ayé fojú rí Buhari lajú sílẹ̀ ó wò títí láì ṣe kinní kan fún un tọkùnrin gàǹdọ́là náà fi lọ́dún 8 bíi gómìnà tó sì kó gbogbo ohun tó jí lọ. Nídìí èyí kò lè rohun tó burú nù wà tí Buhari hù ju kó sọ́dọ̀ Ọlọ́run lọ kó sì máa fi wáwọn èèyàn tí wọ́n fi gbogbo ayé wọn wá dáadáa fáwọn ọmọ Nàìjíríà tí ìjọba wọn sì nípa rere lára wọn. Bákan náà làwọn kan tí wọ́n ń bá Buhari ṣiṣẹ́ náà jáde tí wọ́n ní kò sírú ẹ̀ iṣẹ́ tó ṣe fún Nàìjíríà kò sẹ́ni tó lè gbàgbé ẹ̀. Àwọn mínísítà àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ń sọ̀rọ̀ ráúráú bẹ́ẹ̀ yẹn lẹ́nu o bẹ́ẹ̀ lèèyàn ò sì lè bá wọn náà wí nítorí kàkan náà ọba yẹjẹ́ kan náà ní gbogbo wọn. Lásìkò tí Buhari ń fìjọba rẹ̀ ní gbogbo òlú lára ṣé bínú ọyẹ́ làwọn wà tí wọ́n ń jẹun gbogbo lọ́fẹ̀ẹ́ tí wọn ò náwó oṣù wọn tí wọ́n ń náwó àwọn ọmọ Nàìjíríà bó ṣe wù wọ́n tí wọ́n ń lágbára lórí àwọn tó kù tí wọ́n wà níbi táwọn ajínigbé àtàgbébọn kankan ò ti lè dọ́dọ̀ wọn. Nínú Aso Rock làwọn wà tí wọ́n ń gbádùn ayé lọ ìnira Buhari ò sì dọ́dọ̀ tiwọn. Ohun táwọn aráàlú ṣe ń ṣépè fún wọn náà rèé pé gbé ní fẹ́nikẹ́ni tó bá sọ pé ìjọba Buhari ṣe dáadáa fọ́mọ Nàìjíríà. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pa kò lè gbàgbé Buhari kò kúkú parọ́ bá a bá fẹ́ sọ ọ́ dáadáa wọn ò parọ́ o. Báwo lèèyàn ó ṣe gbàgbé ẹni tó ṣèjọba Nàìjíríà tó bówó dọ́là lọ́gọ́sàn-án náírà 180 náírà tó sowó náà dẹ́ẹ̀dẹ́gbẹ̀rin 700 náírà kó tó lọ tí gbogbo ọjà sì wá torí ìyẹn tó gbówó lórí tára sì ní mẹ̀kúnnù gbogbo. Báwo lèèyàn ó ṣe gbàgbé ẹni tó bá pò rẹsì tí gbogbo òlú ń jẹ lẹ́gbẹ̀rún 10 náírà 10,000 náírà tí kinní náà sì dógójì ẹgbẹ̀rún 40,000 náírà kó tó máa lọ. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé fowó kówó oṣù àwọn èèyàn. Báwo lòṣìṣẹ́ ìjọba ò ṣe ní ìdòlè àbí kí wọ́n fẹ́ fi kún un? Ta ń lè gbàgbé ìjọba Buhari? Ìjọba táwọn Fúlàní ilẹ̀ òkèèrè ya wọ orílẹ̀-èdè yìí tí wọ́n ń jíyàn gbé tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò tí wọ́n sì ń lérí kiri pé wọ́n ó gbalẹ̀ wa lọ́wọ́ wa. Ta ni ó gbàgbé ìjọba tó fẹ́ sọ wá dẹrú àwọn ará Nìjẹ̀ nítorí páwọn Fúlàní ló ń gbé bẹ́ẹ̀? Ta ni ó gbàgbé ìjọba tó fi gbogbo ayé ẹ̀ jẹ gbèsè tó sì ti bẹ̀ láyé àwọn ọmọ Nàìjíríà ní gbàǹjo fáwọn ará orílẹ̀-èdè bíi China? Kódà ńgbà tí wọ́n ń jagun abẹ́lé ńlẹ̀ yìí Nàìjíríà ò jẹ́rú gbèsè tí wọ́n jẹ lásìkò Buhari yìí, gbèsè tí ó ṣòro ká tó bọ́nú ẹ̀ láàrin 50 ọdún. Ta ni ó wàá gbàgbé Buhari tó fi tipátipá gbowó àwọn ọmọ Nàìjíríà kúrò lọ́wọ́ wọn, owó tí kálukú ṣiṣẹ́ fún tó ní kí wọ́n kówó náà sí báńkì tí ó sì jẹ́ kí wọ́n rí gbà padà mọ́ tó sì fìyà tí ò sẹ́nìkan tó lè gbàgbé jẹ gbogbo òlú nígbẹ̀yìn tí kinní náà sì mérè kankan jáde. Báwo lèèyàn ṣe fẹ́ gbàgbé ìjọba tó dáwọ́lé iṣẹ́ ìdàgbàsókè lóríṣiríṣi ṣùgbọ́n tí ò parí wọn? Báwo lèèyàn ó ṣe gbàgbé ìjọba aninilára? Àwọn tí wọ́n ń sọ pé kò síjọba bíi ti Buhari, ohun tí ká béèrè lọ́wọ́ wọn náà ni kí wọ́n tọ́ka sóore gidi kan tí Buhari ṣe fún wa. Àbí tọ̀nà rélùwéè tí wọ́n là tí wọ́n káwọn àlòkù ń jìnnì sí ni tí wọ́n sì bójú ọ̀nà náà jẹ́ láàrin oṣù 3 lẹ́yìn tí wọ́n ti jẹ gbèsè lórí ẹ̀ rẹpẹtẹ. Àbí ti ilé ìfọpo tí Buhari lérí tí ò rẹ́yọ kan ṣe tó fi lọ tí ó sì ráwọn tó wà ńlẹ̀ tún ṣe ni. Àbí tọsibítù ìlú òyìnbó tó lòun ò ní lọ tó jẹ́ bẹ́ẹ̀ ló ti lo gbogbo ayé ìjọba rẹ̀ ni. Mélòó léèyàn fẹ́ kànú tí ò ní jẹ́ ká gbàgbé Buhari? Ṣùgbọ́n tó já burú ni gbogbo wọn látòkè délẹ̀. Ìjọ tí wọ́n ti ń ṣèjọba ìjọba kan ò mú fàsẹ́yìn tó rú èyí wá rí. Kéèyàn ṣèjọba ọdún 8 ká má rí pẹ̀mbì kankan. Ègbé ni fáwọn tó bá ń sọ pé kò síjọba tó ṣe rere fún Nàìjíríà bí ìjọba Buhari. Ẹ ṣàmì ẹ̀ o, ó ṣojú mi kò rò nìyẹn o
nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.